أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Mùsùlùmí àti tí ń jẹ́ Islam ní gold tí Ọlọ́run gbélé Mùsùlùmí lọ́wọ́, ṣùgbọ́n Mùsùlùmí wá mú gold yẹn a fi ẹ̀gbin yí, a fi ìdọ̀tí yí, àwa ń present ẹ̀ fáyé lẹ́yìn tó mú ayé mọ̀ wípé bó ni Mùsùlùmí ṣe rí báyìí. Àmọ́ àwọn tí wọ́n wá ṣe Mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn òyìnbó àbáwọn Christian, ayé wa gba góòdì yẹn, àwọn wá gbé góòdì yẹn lọ́wọ́, wọ́n present ẹ̀ sáyé, wọ́n ju Mùsùlùmí sẹ́gbẹ́ kan. Lẹ́yìn tó jẹ́ sí pé láyé lẹ́ni kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ mẹ́nubà ní technology àbí new discover tí ẹ ṣe pé àná Muhammad sallallahu alaihi wasallam ló gbé wá tí ń jẹ́ Islam, tí ẹ ṣe pé Al-Qur'ani ló ti júwe rẹ̀ fún wa. Ṣùgbọ́n àwa Mùsùlùmí, Ọlọ́run pè wá lákìyèsí ní gbogbo ọ̀nà. Ọlọ́run ní afala yanzuru ila al-ibli kayfa khulaqa, ẹ wòye sí ràkúnmí bí mi Ọlọ́run ti dá ní. Ọlọ́run pè wá sí pé afala yanzuru ila al-insani kayfa khulaqa, ẹ wòye sáwọn ènìyàn bí mi ti dá ní. Afala yanzuru ila as-sama'i kayfa khulaqa, ẹ wòye sí sánmà ní. Gbogbo t'Ọlọ́run dá pátápátá bẹ́ẹ̀ lọ́lọ́run pè wá sí pé ká wòye sí. Ọlọ́run tún júwe bó ṣe ṣe fún wa, Ọlọ́run tún ṣàlàyé ẹ̀ yékéyéké lọ́kọ̀ọ̀kan káyé mọ̀. Ṣùgbọ́n àwọn Mùsùlùmí agbékalẹ̀ àwòye sí àkànkà lásán ni. Àwọn òyìnbó yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe research lórí ẹ̀ day by day. Nínú àwọn tó kọ́kọ́ gba professor láyé, àwọn 10 nínú wọn wọ́n jẹ́ Amẹ́ríkà Christian ni wọ́n. Lọ́dọọdún bẹ́ẹ̀ wá làwọn Christian, àwọn òyìnbó lágbàáyé ni wọ́n ń gba Arabic and Islamic náà gba professor níbẹ̀ lọ́dọọdún. Àwọn tí wọ́n ń gbà láti fi tako Islam wọ́n wà, àwọn tí wọ́n ń gbà tí wọ́n study Islam yìí láti fi mọ kí ni ẹ̀bùn àti pàtàkì Al-Qur'ani àti Islam wọ́n wà. Wọ́n wá rí àdìsá náà Muhammad sallallahu alaihi wasallam tá Nábì sọ pé bu'istu li utammima husnal alaki, wọ́n gbé mi dìde láti wá pé tí ń jẹ́ gbogbo ìwà dáadáa. Àwọn sì gbá ìwà mú, àmọ́ àwọn Mùsùlùmí lè ní ọ̀pọ̀lọpọ̀ wá ní wà mú. Al-Qur'an ti jẹ́ oyé wa pé ud'u ila sabili rabbika bil hikma wal mau'izatil ahsana, ẹ pèpè sójú ọ̀nà èmi Ọlọ́run pẹ̀lú hikima tí ń jẹ́ làákàyè wal mau'izatil ahsana àti wáàsí ọ̀rọ̀ tó dáa. Kí ló wá délé ní tó jẹ́ sí pé àwọn ará àfà lórí afẹ́fẹ́ ìwọ̀n ń bú Mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ń ṣépè látara kó fẹ́ péyàn sójú ọ̀nà t'Ọlọ́run. Ta ni Ọlọ́run tá a mú nílọrin? Ó kéré nínú ogun. Ẹ wòye sáwọn tá ní Muhammad sallallahu alaihi wasallam bá gbé, àwọn kèfèrí tó lé lẹ́dàá tó rán lọ́wọ́ bá lé gan, Ànábì sì jẹ́rí wọn, Ànábì sì pẹ̀lú ìwà dáadáa gbogbo wọn sì gba Islam. Bẹ́ẹ̀ náà ní ilẹ̀ Yorùbá ń bì, àwọn ẹ̀ṣẹ̀bọ ọgbà kan, àwọn ológun wọn a máa fògùn dẹ́yẹ̀wò lójú ẹsẹ̀ tí ó sì máa pitú tí ó sì máa dára. Àmọ́ àwọn àgbàlagbà àwọn bàbá wa wọ́n fi ìwà bá wọn lò, wọ́n fi Islam bá wọn lò, wọ́n sì jẹ́rí ẹ̀mí wọn. Ó fi jẹ́ sí pé kò sí ibi tẹ́ẹ̀dé ńlẹ̀ Yorùbá lẹ́nìí, kódà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun, àwọn ẹlẹ́bọ yẹn, àwọn ológun yẹn, rí ọmọ wọn tó ti di àfà, rí wọn tó ti di Mùsùlùmí látara ìwà bá Nábì Muhammad sallallahu alaihi wasallam ṣe gbé wá tí wọ́n fi lò. Àmọ́ wa tè ní ibi táwọn àgbàlagbà gbé dé ẹ̀ ló yẹ ká ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n a ṣe bẹ́ẹ̀. Islam wa lọ lẹ́gbẹ̀ẹ́ kan, àwa Mùsùlùmí lọ lẹ́gbẹ̀ẹ́ kan tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Okay, káwọ ọ̀pọ̀lọpọ̀ gbogbo tí ayé ń ṣe lénìí, àwa Mùsùlùmí la ní ogun wa ni a máa gbé kalẹ̀, àwọn ẹni ẹlẹ́ni sì gbà mọ́ wa lọ́wọ́. Okay, àná Muhammad sallallahu alaihi wasallam sọ pé tó bá yá ẹyẹ ó máa gbé yẹn láti ìlú kan bọ́ sí ìlú kan. Àwọn òyìnbó sì gba àdìsí yẹn, wọ́n dẹ̀ discover plane. Ànábì ní tó bá yá ọmọ ènìyàn tí wọ́n gùn láti ìlú kan bọ́ sí ìlú kan tó yẹ sí pé kò sí bí ìlú yẹn ti jìnnà tó, á sì máa gbọ́n ara wa. Àwọn òyìnbó sì discover fóònù látara bẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹja wo tó tún kéré jù 3D floor èyí tá ń ṣe lénìí. Ṣebí ńgbà tí Balkis pẹ̀lú Ànábì wa Sulaiman alayhi salatu wa salam, tí Balkis fẹ́ wọlé Ànábì Sulaiman lówó ń pé bí àgbá ńlá omi ló ń bẹ lẹ́nu ọ̀nà ní tó wá kásẹ̀ sókè báyìí. 3D floor tá ń ṣe lénìí. Kò sí technology, kò sí nǹkan náà tá Kùránì ò ti dá sí, tá Kùránì ò ti júwe fún wa, tá tí ó ṣàlàyé Islam ṣàlàyé kéyékéyékéyéké. Àmọ́ àwọn Mùsùlùmí lọ lọ́tọ̀, Islam lọ lọ́tọ̀. Oyin sì ń dà wá láàmú, sì ń gba ògo wá fún ẹlòmíì tá sì sùn tá tají dìsìn. Okay,
the best doctor láyé ẹni tó kọ́ sọ operation láyé mùsùlùmí ni àmọ́ lẹ́nì ó ti dàbí ìgbà tó jẹ́ sí pé àbí Islam ò tẹ̀ ní pàtì nínú tí ń jẹ́ hospitality mọ́ nínú hospital mọ́. Bẹ́ẹ̀ náà ni ẹja wò 1 2 3 táǹkà yìí tá bá sọ pé mùsùlùmí ló ní sìn ẹlòmíì ò ní belief ẹ lọ ṣe research 1 2 3 Islam ló ní àmọ́ ti di tòyìnbó sìn ẹ mọ̀ pé bí òyìnbó ló ní. Bẹ́ẹ̀ náà ni mathematics tá ń study láyé lẹ́nì mùsùlùmí ló ní quadratic equation ṣebí Abdulkadir ni Algebra Abdul-Jabbar ni àwọn tó ní nìyẹn àwọn tí wọ́n dá lẹ́ni àmọ́ òyìnbó gbà wọ́n dẹ̀ gbé lórí kíkankíkan bígbà tó ẹ́sìpá àwọn náà ní àwa tá a sì ní agbèjù sílẹ̀. Islam wa ń lọ lọ́tọ̀ báyìí àwa náà wa ń lọ lọ́tọ̀. Kálímà kan náà dẹ̀ fi dá gbogbo mùsùlùmí láàmú ọ̀rọ̀ náà ní kálímà tó bẹ́ẹ̀ dà tó jẹ́ sí pé ó pín Islam yẹ ó pín mùsùlùmí yẹlẹyẹlẹ. ẹ pàdé mi lórí YouTube ń ṣàlàyé kí ni ń jẹ́ bẹ́ẹ̀dà àyìn. Àmọ́ bí táwọn ń lọ láyé lẹ́yìn ni pé gbogbo àìsàn tó kúnta yìí gbogbo wàhálà tó kúnta gbogbo ìṣòro tó kúnta kò sí tó lè yanjú ẹ̀jọ̀ Al-Qur'ani lọ. Àwọn gbà tó yẹ sí pé mùsùlùmí ti lọ lọ́tọ̀ Al-Qur'ani lọ lọ́tọ̀ àmọ́dépò pa represent fáyé kò sì sí source of life kan tó ju Al-Qur'ani lọ tó ju Islam lọ. Àfi ká padà fa kí mùsùlùmí tají kìí ṣe jàgídíjàgan kìí ṣe wàhálà tá à ń ṣe yìí la lè fi jẹrí àwọn èèyàn náà fi lè gba Islam lọ́wọ́ wa bí ẹ ṣe pé pẹ̀lú ìwà tá Nábì júwe fún wa bí ẹ ṣe pé pẹ̀lú làákàyè tá Nábì Muhammad sallallahu alaihi wasallam júwe fún wa. Èmi ń tún sọ èdè ní pé gbogbo ẹni tó bá lè set panel of kẹ́ set Guinness Book of Record àìsàn tí òyìnbó ò tún ìwí tweet nínú ẹni kidney problem pẹ̀lú ògọ́rọ̀ Al-Qur'ani ó tutẹ̀ lóṣù mẹ́ta tí ó sì ní gbọ́mọ́ inshallah confam. Bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ìṣòro Al-Qur'ani nìkan òun lọ́nà àmọ́ mùsùlùmí àfi ká tají. ẹjẹ́ àwò bọ́n ti wá ń kó ogun Islam yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń kó ogun ilẹ̀ Yorùbá tó jẹ́ sí pé Yorùbá náà gbogbo tọ́lọ̀ fi kẹ́ wa agbèjù sẹ́gbẹ́ kan àwa pàtì nǹkan míì làwa mú ẹbọ nìkan làwa mú bẹ́ẹ̀ sì kọ́ o kìí ṣe ẹbọ ni tí ń jẹ́ Yorùbá. Ok tá bá sọ fún yẹn sí pé chloroquine ta ló ń rà lọ́dọ̀ òyìnbó sí tó òyìnbó ń tà fún wa ṣe bí wọ́n kásíà ni àmọ́ agbé tiwájú sílẹ̀ àwa ń gba tẹlòmíì tó jẹ́ pé tiwa yẹn gan ní pàtàkì. Àfi ká tají mùsùlùmí ilẹ̀ Yorùbá àfi ká tají àsìkò tá a nídìí ká tají ni tá jígìrì tá jẹ́wọ́ gbogbo ntọ́nà ń bùn wá fáyé subhana rabbika.